ìlú ọ̀rọ̀ gbọ́ o ẹni bá lọ́mọ mẹ́ta ó ń ké yaba. So we dey die for hungry. àti jẹ́wọ́ di wàhálà àwọn èèyàn wọ́n ra ọjà. àwọn Yorùbá náà ló pa lówe wọ́n ní tí oúnjẹ bá kú òun ṣe ìṣẹ́ bù ṣe. àgbà kámú Nàìjíríà tó bẹ̀ ká wọ́n ti sọ fún wa lọ́jọ́ tó ti pẹ́ àgbà kámú mọ́ ẹ wá nǹkan ṣe sí àgbà kámú mọ́ ẹsẹ̀ Tinubu àgbà kámú mọ́ gómìnà Oyèdàpọ̀ àgbà kámú mọ́ ara ní gbogbo àwọn ènìyàn àgbà kámú mọ́ kàmú làgbà láti dìwò ló fi jẹ́ wípé làbí ìdàgbà gíláàsì kan ní 62,000 àgbà kámú mọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí o èmi wá wá ó ti sún wa o orílẹ̀-èdè Nàìjíríà. sáwá sẹ́rù fún àgbáyé mi. Gbogbo la kò tó fi sùn ṣe kí Tinubu wà mọ́lẹ̀ níjọba ṣe. Àṣìǹkàrà wa ní wọ́n Nàìjíríà. Ẹ kí ló wá ní tí ká lùkọ́ ọmọ bá tiẹ̀ lọ? Ẹ tí ká lùkọ́ bá tiẹ̀ lọ náà? Nígbà tá a pèrè àwọn ní wọ́n Nàìjíríà tí Yíbò bá ṣe fọ́dún mẹ́rin ní Fúlàní ó ṣe fọ́. Fúlàní ò sí nínú ìjọba tí wọ́n tún wa mọ́ gan. Bẹ́ẹ̀ni. Yorùbá Haúsá Yíbò. Bọ̀ àwọn Fúlàní wọ́n ti fi ọgbọ́n gba gbogbo ọba alẹ̀ Haúsá wọ́n ti sọ wọ́n di Fúlàní. Wọ́n ti pa gbogbo Haúsá wọ́n ti àwọn ọba wọn di Ẹ́míà Fúlàní. Ohun tó fẹ́ ṣe fún wa ṣe bẹ́ẹ̀ fún wa náà. Ohun tó ń dọ́gbọ́n nìyẹn. Kò lè ṣe é ṣe bẹ́ẹ̀. Kò lè ṣe é ṣe bẹ́ẹ̀. So mo ti arrange àwọn security gbogbo protest on ṣe kiri lórí kọ̀ọ̀kan àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan wá ẹ mọ̀ dà ẹ̀tọ́ Yorùbá làwọn ń jà fún ẹ mọ̀ bá ọdún Tinubu gbogbo àwọn Yorùbá ní sẹ̀tẹ̀ ń tẹ̀lé mi tọkàntọkàn ẹ mọ̀ bù Tinubu ẹ mọ̀ bù ọba ẹ mọ̀ bù tóyè ohun táwa ń béèrè fúnlẹ̀ bàbá tiwa orílẹ̀-èdè wa Buhari ló sẹ̀ èmi mi ò sì ní dájú tó fi jáde láyé àṣìkò òjijì ló pa Buhari. Àbáríkà ọmọ ọmọ yóò gbogbo ẹni mo fi sọ bẹ́ẹ̀. Àbáríkà ọmọ fi mi sílẹ̀. Buhari dà mí láàmú, Ọlọ́run dà Buhari láàmú. Torí bá máa ń jà fún àwọn bàbá mi, Buhari dà mí láàmú, Ọlọ́run dà Buhari láàmú. Ẹ jẹ́ sọ̀rọ̀. Ẹ mọ̀ pọ̀ máa gbọ́. Ẹ jẹ́ sọ̀rọ̀, bàbá kò sí kankan. Buhari dà mí láàmú, ó pa ẹ̀gbọ́n mi, ó pa ọ̀rẹ́ mi, òun ló pa ìyá mi, torí òun ló pa ìyá mi. Buhari ó kú bí òjijì tọ̀ntọ̀n. Fúlàní ni Buhari. Àwọn ọmọ ìbánika jára wa tá a bá ti jára wa débi tá a lọ ó ń da bàbá Tinubu láàmú ni bàbá kẹ́ ń fẹ́ ìlú kọ́kọ́ dojú ti fún bàbá ní kẹ́ ń rí mọ́ tí èsè tiẹ̀ Buhari ti gbàjọba jẹ́ fún ẹ̀ ó ti ta gbogbo Nàìjíríà pátápátá so fún díẹ̀ yìí àwọn ọmọ Yorùbá àbábọ̀ àbáwọn ṣe mọ́ wọ́n Nàìjíríà ò lè wọ́ wọ́n Nàìjíríà ò lè sẹ́kẹ́ni kí fún àdúrà ọlọ́run ẹ̀ kí ní mọ́ lọ kí Yorùbá dá dúró gbogbo Fúlàní tí ń ba ọkọ wa jẹ́ tí ń ba gbogbo dúkìá wa jẹ́ láti sin lọ a máa da security mo ti tètè àwọn kan ìfẹ́ ló dùn ọmọ Yorùbá àwọn kan akíkanjú gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ bá ti mọ̀ ẹ lọ́jọ́ ìwọ̀n mo nígbàgbọ́ pé pẹ̀lú ògùn Ọlọ́run àwọn bàbá wa máa tì wá lẹ́yìn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọba wa tí ń bẹ́lẹ̀ gbogbo Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ìjẹ̀bú Olúṣèyí Mákindé mo dúpẹ́ lọ́wọ́ tó bá ṣe mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Olúmọ ọba orílẹ̀ kéńtà mo dúpẹ́ lọ́wọ́ ẹ mọ̀ dàpọ̀ yẹn sí mi létí ẹ̀gbọ́n mi ẹ mọ̀ dàpọ̀ yẹn sí mi létí ẹyẹ mọ̀ dàpọ̀ tó bá tani sọ̀rọ̀ sí mi létí náà wọ́n máa sọ̀rọ̀ sí mi létí o ẹni tí ọba ti sọ̀rọ̀ mi létí o kí n tẹ́ mọ kẹ́ni tó ti fẹ́ yé mo kí ọ̀nà oníbodè ọ̀fìn gbowó. bàbá mi orílẹ̀ ègbọ́n olúgbọ̀n ọba tó lágbára lórí ilẹ̀ Yorùbá ta wà lólúgbọ́n kì í sọba kékeré ọba pọ́nlé ní pọ́nlé Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ sọ́mọ́nà mo kí orílẹ̀ kẹta wọn pe gbogbo mítì àwọn lọ́ba lójú fún àwọn Buhari orílẹ̀ kẹta ní ẹ̀pẹ̀ mi sí mítì ẹ ti Sunday Igboho mọ́kútọ́ ní ẹ fẹ́ pa ó ní mítì kí lè wá pa àwọn ọba sí mí ẹ fẹ́ pa ọmọ wa sí ìjà fún wa ẹ wá pè wá sí mítì ẹ lọ kúlẹ̀ ní ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ ọba orílẹ̀ kẹta nìkan ló sọ̀rọ̀ mẹ́ bàbá ọba Bariga ó ní ẹ fi Sunday lé ó ní èmi àti gbogbo òdílé mi Sunday Igboho lèmi ń tẹ̀lé gbogbo ìpamọ́ ó sọ lórí sọ́dọ̀ mi pépà tó gbé ọba mélòó ló lè ṣe wẹ̀ àwọn ọba akẹ́kọ̀ọ́ ẹgbà náà tí wọ́n lè sọ̀rọ̀ sí Buhari wọn sápá wọn ni Tinubu wá débẹ̀ wá ń bú Tinubu àwọn ọba Yorùbá tó ń bú Tinubu wọn lè fi ń pa wọn ebi ní papọ̀ mọ́nàmọ́ná mo kí gbogbo àwọn ọba wálẹ̀ Yorùbá Ọlọ́run jẹ́ mi lógún mo rẹ̀ kí gbogbo àwọn gọ́vnà wa torí pé ẹni tó bá dúró tì nínú ọpa nkùn wọlé ẹ mọ̀ bú gọ́vnà kàkà tiwa ni wọ́n ń ṣe
kí wọ́n sọ fún yẹn. tiwa ni wọ́n ń ṣe. wọn náà mọ̀ pé Fúlàní fìyà jẹ wá ẹ mọ̀ bù Tinubu ṣe nǹkan fún wa Buhari tó lọ́dún mẹ́jọ nígbà tí Jonathan ṣèjọba ṣe báwọn bàbá Yorùbá kan wọ́n kóra wọn bọ́ta tí wọ́n ṣe protest lọ́jọ́ ta tí Buhari fi lọ́dún mẹ́jọ ta ló ṣe protest kankan ṣé wọ́n ti kú ni wọ́n kú mo kí bàbá mi Wọlé Ṣóyínká bàbá dáadáa ni ó ṣe dàgbà tó bẹ́ẹ̀ fi lóògùn tó lágbára tó ní gbogbo àgbáyé ọwọ́ àmì wa kò tónú ó sì fún mi ní márùn ó sì lóhùn bẹ́lẹ́ yìí ta ló lè ṣe mú ẹ̀ ẹ̀mí bàbá yóò dùn dáadáa àti ìṣẹ̀lẹ̀ rọ wọ́n Nàìjíríà ò lè ṣe kí ni kó lè wọ́ wípé Fúlàní ìsara wa wọ́n Nàìjíríà yẹn ṣe scam Fúlàní ìsara wa àwọn ìsara wọn nàdúdú àwọn ní bá ṣe ra wa lọ́kàn àbá ti ṣe ra wa lọ́kàn kádà security ilẹ̀ Governor Ogun State Dàpọ̀ Abíọ́dún bàbá dáadáa ni nígbà tí Buhari ní wọ́n mọ̀ pa ọ̀rọ̀ Ogun State ńgbà yẹn Governor Ogun State wá sọ̀rọ̀ sínú pépà iná bá ń bẹ tó bá gbọ́ kíní yẹn gbà yẹn ọlọ́wọ́n ń wá yẹn bí Sunday Igboho wá ràn án lọ́wọ́ mo wá lọ bẹ̀ ọlọ́kọ̀ọ́jọ́ Fúlàní bẹ̀ Buhari ó fún gómìnà yẹn ní kweri ó fẹ́ gbajà máa yẹn ní kílẹ̀ fẹ́ kọ̀ wọ́n ṣe nígbà tí wọ́n ń pa àwọn kéékèèké ẹ̀ sọ̀rọ̀ òun dẹ̀ tó máa dẹ̀ níbi Sunday Igboho wá gbèjà wọn òun dẹ̀ Sunday Igboho dẹ̀ wá bẹ̀ ọ̀dẹ̀ sẹ́ni kankan ó kà pariwo ó dẹ̀ sí protest Fúlàní dẹ̀ sálọ kílẹ̀ fẹ́ kọ́ máa para mọ̀ sọ́pà yẹn ni ó ní Sunday Igboho ọ̀pá yẹn náà oníbàjẹ́ fún Dàpọ̀ Abíọ́dún Ọlọ́run ní bá tiẹ̀ jẹ́ láíláí Ọlọ́run ní bá ti Dàpọ̀ Abíọ́dún jẹ́ ní bá ti Ṣèyí Mákindé jẹ́ ní bá tọ́jú bá Ṣèyí jẹ́ àríkà ń tọ́lọ̀ kúlẹ̀ ẹ lọ́wọ́ mo wá kí bàbá mi bá ń jẹ́ Akíntóyè bàbá dáadáa alálùbáríkà ọlọ́jọ́ bí bàbá òkú dáadáa bí bàbá pẹ́ bí bàbá mi Adébánjọ àwọn bàbá àti mímu wọn ni mo dún sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ mo sì ń dún Ọlọ́run sì ń gbàdúrà mi so àwọn ọmọ Yorùbá ẹja ṣe ra wa lọ́kàn ilé tó lọ Fúlàní ọ̀fẹ́ràn wa bàbá Tinubu ti ń bẹ́ńbẹ́ wọn ọ̀fẹ́ràn rẹ̀ wọ́n kẹ́ ń dàjọba ẹ̀rú tó palẹ̀ ń kó dọ́là mọ́ wọ́n ti kó fún àwọn ọmọ tí ń ṣe burúkú ṣe ìgbé kan bàjọba rẹ̀ jẹ́ so ó ti fi hàn sí pé wọ́n Nàìjíríà kò lè ṣe kéde o kó lè wọ́ kálukú ọmọ ọlọ́ọ̀lọ́ ẹ̀ kálukú ọmọ ọlọ́ọ̀lọ́ ẹ̀ bí mo sọ fún yẹn kálukú máa lọ lọ ẹ̀. ìjọba àjẹ fún gbogbo ọ̀rọ̀ ní akíkanjú òòṣà ọmọ aládìkú lọ sọ̀rọ̀ wọ́n yọ ọ̀rọ̀ ọba àmọ́dà bí èjì ẹ̀wọ́n jẹ́ abára wa jẹ́ ẹjọ́ ẹjá gbọ́dọ̀ ẹjọ́ ẹ̀wọ́n jẹ́ abára wa jẹ́ ẹ̀rì kò sọ lẹ́ẹ̀kan ìpè ẹ̀wọ́n bù pẹ́sidẹ́ntì tó wà mẹ́ẹ̀sì ọmọ wa ni bàbá wa ni aṣojú wa ni ó ní káwọ́ bu àwọn gómìnà wa tí wà náà lọ́wọ́ ṣe. bàbá wọn kábíyèsí wa. ẹ dákun àrọ̀ wa nítorí pé nígbà tí àwọn Yorùbá nation wá síbí níjọ́sí mo rí ohun tí bàbá ló jẹ́ tó lè pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bloggers wọ́n bú àwọn lọ́balọ́ba ohun tí a jẹ làyẹn sí lẹ́yìn ọmọ wa fi ń lọ wá ẹ bá sì rí díẹ̀díẹ̀ láyé ń bàjẹ́ ayé ń bàjẹ́ lẹ́ẹ̀kan ṣoṣo nígbà tí kótó nípa àwọn òbíkótó àwọn British kótó nípa wọ ilẹ̀ Yorùbá ọba ní í ṣe ìjọba bẹ́ẹ̀ ni wọ́n sì gbàjọba lọ́wọ́ Yorùbá láyé ọba David Ford ní àwọn òbíkótó wọ́n wọlé Yorùbá wọ́n sì gbógun ti Aláàfin gbógun ti wọn ó ní ilé àgbá ìbò tí wọ́n rọ́ sí ààfin Aláàfin. Ọ̀kẹ́ ọ̀wọ́ ibi alimọ̀lù ti lọ rí. Ọmọ Aláàfin tó jókòó sílẹ̀ fẹ́ tó. Ọ̀wọ́ ibi Aláàfin Adéyẹmí wà lọ́pàá ń tẹ̀. Gbogbo fẹ́ǹsì Aláàfin tó wà ní ààfin Ọ̀yọ́ ni wọ́n mú dànù. Nígbà tí wọ́n fẹ́ gba agbára kúrò lọ́wọ́ ọba nílẹ̀ Yorùbá. Ọba Adéyẹmí wà lọ́yàrí ní gbogbo ọba. Wọ́n gbógun ti wọ́n yẹnu wá ní ọ̀dà àwọn ọba gbogbo ẹ̀. Ṣùgbọ́n nínú àwọn ẹrú tí ń tẹ̀lé nítorí pé àwọn British
ọ̀dọ̀ Ọ̀yọ́ empire ni wọ́n ti kọ́pì wọ́n fi dá local government lẹ̀ wọ́n dá wọ́ọ̀dù lẹ̀ wọ́n dá state lẹ̀ wọ́n dá olórí fúnà ṣálẹ̀ gbogbo àwọn tẹ́ wò Basọ̀run ni olórí ogun ni Ààrẹ Ọ̀nà Kakanfò ni olórí ogun ni Ìkòyí olórí ogun ni Tìmì olórí ogun ni Ọ̀nàkòrò olórí ogun ni. Ẹkùn ọ̀tún láti Ìkìsí tóbi dé Ìbàràpá náà lẹ́kùn ọ̀tún gbà náà. Wọ́n kọ̀ yìí òun lọ lórí ẹkùn òsì. Ọ̀yọ́ Central Basọ̀run lọ lórí. Nígbà tí ọlọ́pàá tó jẹ́ ti àwọn olùdíjà kí náà pẹ́ tí wọ́n. Ẹkùn ọ̀tún ẹkùn òsì bọ́lọ̀ nítorí ọ̀dọ́ wọn. Èkó ní gbogbo ibi tí ọ̀dọ́ wà ní sípẹ̀kú Ìbàdàn. Olúwo olówó ìdìbẹ̀gbà náà. Òun sísẹ́mù yẹn làwọn òyìnbó mú lọ. Wọ́n fi Christian wọ́n fi pé local government wọ́n fi pé gbogbo mínísítà tí wọ́n yàn yẹn fún Ọ̀yọ́ empire wọ́n ti kọ́kọ́ yẹn wọ́n fi lọ. Àwọn Yorùbá ti ń ṣe ìjọba fún ìbò tó dé. Ṣùgbọ́n àwọn ọmọ wa tó kó ìjọba lé lọ́wọ́ ńgbà náà. Wọ́n rí pé àwọn ìgbọ́kọ̀ ti gbàgbára lọ́wọ́ àwọn ọba díẹ̀ díẹ̀. Iṣẹ́ ni kí wọ́n tún ṣe kí wọ́n rí fáàsì àwọn òfin yẹn. Wọ́n ò rí fáàsì. Náà wọ́n wà lọ títí. Àwọn tí wọ́n jẹ́ wọ́n á ní kùsì kí yẹn. Tẹ bá rí lẹ́nu ẹ̀ rí pé ààyè tí ọba wà lẹ́nu. Àwọn ọba ṣe ń bẹ̀rẹ̀ pé ẹ fún wa ní àṣà mẹ́tì tá a mọ̀ sí i. Kò dẹ̀ ẹ́ fúri bẹ́ẹ̀. Àwọn ọmọ ọba tí wọ́n ti ṣe bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ayé rẹ̀ ayé tí bàbá mi ọ̀gbẹ́ èmi ọ̀jẹ̀ iná ẹ̀rọ àti ohun tó dì lónìí. Tí a bá wo àwọn Haúsá yẹn náà pẹ̀lú àwọn Fúlàní wọn rí ìjọba wọn ṣe lọ́wọ́. Bìsí ni wọ́n sì rí ìjọba wọn ṣe. Ọba tó bá wà ní ìsìtí òní ohun tí kò wá fún un. Gbogbo àwọn ọba àwọn tíráàbù ìlú ẹ̀fọ́ mọ̀ tíráàbù. Gbogbo wọn ní bísíǹsì ní àbúrò mi sí ẹni ó ní hòtẹ́ẹ̀lì ẹni ó ní ilé epo ẹni ó ní gbogbo ẹ̀. Sọ́kò náà láwọn ọ̀rọ̀ abájúwò kó gbà wọ ọmọ yìí ni. Lẹ́yìn tí ò ní ìdẹ́mọ̀gbọ́n àwọn fẹ́ẹ́ àwọn àṣàǹdé kì í ṣe bọ́ọ̀lì tí ò ní ní ìrẹ́ǹtì yẹn bẹ́ẹ̀ la lè yọ ṣe bọ́ọ̀lì. Ọ̀yà bọ́ba ó tún mọ orúkọ mọ́. Èyí náà sọ pé ẹ wá ní ìlọlẹ́. Ìbá ní ọmọ òroko. Ìbá ní òroko. Láyé ẹjọ́ ọba jagun. Yorùbá ti ṣe ìṣèpàdé wọn ní kọ́ ọmọ jagun wọn láyé Aláàfin Àtìbà. Aláàfin Àtìbà ti jẹ tó báyìí. Òun lọ Aláàfin àkọ́kọ́ tí ọ̀gá gun wọn. Àwọn Aláàfin yòókù wọ́n jagun. Gbogbo ayé làjọ wọn lójú ojú. Á pa àwọn balógun wa lẹ́yìn àtàwọn ọmọ ogun. Aláàfin bá ti rí o, tó bá ti rí o tó fẹ́ jà báyìí. Bẹ́ẹ̀ni, máa ti ṣe láyé lọ́wọ́. Ṣùgbọ́n ẹ̀yin ọmọ wa èyí tá a wà yìí ọlọ́wọ́ jẹ́ aṣẹ́gun. Ọlọ́wọ́ jẹ́ aṣẹ́gun. Sunday ló ti di ọlọ́lá. Ọlọ́run ti ní dá padà sẹ́yìn. Ọlọ́run ní dá padà sẹ́yìn. Olórí ìpìlẹ̀ kan ló kọ́ nìkan. Olórí ọlọ́pàá àgbò. Ṣé kí ní kan olólówó owó yóò tí ì dé. Olólówó bá ti dé wá gbọ́ fún wọn ní ìwọ̀n nìkan. Ó ní ọ̀hún àbí kí ó lọ. Èmi ọmọ bá ṣe é kọ́. Owó bá dé kò owó tó kọ́ mọ́lẹ̀ ìlàsọ mọ́lẹ̀. Tó bóun ṣe wà ní ìsìn afẹ́kọ́ akọ̀lé ọlá. Ọwọ́ akọ̀lé ọlá. Fún wa wá dókòó ní gbogbo nǹkan ọlọ́sọ̀rọ̀ gbogbo wàhálà tó ti ṣe ọlọ́wọ́n mú àpọ̀sọ̀ rẹ̀ kọ́ dá padà fún un. Gbogbo nǹkan rẹ̀ tó bàjẹ́ ọlọ́wọ́n ọba láàánú kọ́ bá gbé dìde padà nítorí nǹkan bàjẹ́ gbogbo alẹ́ la mọ̀ pé nǹkan bàjẹ́ gbogbo alẹ́ la mọ̀ pé nǹkan bàjẹ́ gbogbo nǹkan rẹ̀ àkúrò rẹ̀ kọ́ lọ́wọ́ máa dá padà gbogbo àkúrò rẹ̀ kọ́ lọ́wọ́ máa dá padà. Wọ́n jà fún ẹ̀ yóò bá kò wá owó ọ̀wá àfikún ṣùgbọ́n ó kí ìgbèrè lóró ìgbòho lọ́rọ́ ọmọ alábàdé òde ìwọ̀n tí wàá kọ̀ ọba tó ní bọ́ra ṣùgbọ́n tí wọ́n sì bá kọ́ ìgbòho nígbà kékeré ìgbòho nígbà. Kábíyèsí o. Ó ṣe rí nìyẹn. Ó kọ̀ yẹn lólólólò ṣùgbọ́n àrò gbogbo àwọn Yorùbá nation ọ̀rọ̀ ní aṣíwájú wa sọ yìí o ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀ o ẹ kọ́ jẹ́ abọ́ sínú Facebook tàbí íńtánẹ́ẹ̀tì láti mọ kú àwọn ọba kúrò lóyún. Kódà o
nítorí ẹ̀yin lẹ́nu wá síbẹ̀ ẹ sì ní àṣẹ ní ẹgbẹ́lé wa lórí ọmọdé kúrò kò ní olùkọ́kọ́ olúwẹ́lẹ́ nínú wọn ẹ̀yin náà lẹ́sìn wá ní olúwẹ́lẹ́ o ẹ̀yin lẹ́sìn wá ní olúwẹ́lẹ́ o ìyá máa wọlé mọ́ rárá ìyá máa wọlé rárá bẹ̀rù ìyá máa wọlé ẹkúnrin ẹkú òde òní mọ̀ ń wò yín lókèrè ẹkú òde òní wá kí wa mo ní ìyàwó àgẹ̀wò ìyá ọba lórí kí ọba rẹ olóò kí ọba rẹ onídùúgbò gbogbo èèyàn wọ́n tí wọ́n bá lọ́ba jókòó àti ọjọ́ nísẹ́yìn àwọn aláfẹ́sì ara wọn lọ́ba jókòó káwọn bá wọlé gbọ́n ẹgbẹ́ wọn lẹ́kọ̀ọ́ ẹkú ni o ẹkú oríire náà èyí tó ti ra òdìbàjẹ́ o ọba ànáfẹ́ mọ́mọ́ ẹgbẹ́ ọgbọ́n mi dé orí bẹ́ẹ̀. Òṣà ọmọ aláàbí fún un. Ok, àrídà ọ̀hún. Àwọn èèyàn ti bẹ̀rẹ̀ ọ̀hún. Wọ́n bẹ̀rẹ̀ fún hòtẹ́ẹ̀lì Sam. Torí èkú ìyàwó ìlú ní bàbá sáré bọ̀ wá. Ẹkùnrin ẹ̀ṣẹ̀ ẹkùn ìfẹ́ onígbàjẹ́ o. Bó ṣe rí ní o, Sunday ti délé rẹ̀, á ṣe ní dín ní mọ̀lẹ́bí o. Kábíyèsí o! Kábíyèsí o! Ọmọdé ọmọ lọ́ta. Wọ́n fẹ́ sọ̀rọ̀ mọ̀lẹ́bí. Èèkó ti dàgbà.